Aláròyé máa wí o. Lẹ́yìn oṣù mọ́kànlá nílé, àwọn òṣìṣẹ́ káńsù padà sẹ́nu iṣẹ́ lọ́sùn. Níbàámu pẹ̀lú ìkéde tí alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, Dókítà Nathaniel Ògúngbàngbè ṣe lọ́sẹ̀ tó kọjá pé kí àwọn òṣìṣẹ́ padà sẹ́nu iṣẹ́ wọn, gbogbo sẹkítẹ́ríàtì ló ti ń rọ̀ṣọ̀mù báyìí. Àbẹ̀wò Aláròyé sí sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá, Òṣogbo, Bolùwàdúró àti Ẹgbẹ́dọrẹ láàárọ̀ ọjọ́ Ajé Monday, ọjọ́ 5 oṣù kìíní ọdún 2026 iná ló fìdí rẹ̀ múlẹ̀ pé púpọ̀ àwọn òṣìṣẹ́ káńsù ọ̀hún ni wọ́n ti padà sẹ́nu iṣẹ́ wọn báyìí. Lára àwọn tí a fọ̀rọ̀ wá lẹ́nu wò ni wọ́n gbóríyìn fún àwọn alákòóso NOGE pé wọ́n ṣẹ́wélé ìwòṣẹ́ níran ọ̀hún nítorí àkóbá púpọ̀ ló ti ṣe fún àwọn òṣìṣẹ́ àtàwọn ará ìlú. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé ìjọba gómìnà Adémọ́lá Adélékè ń san owó oṣù wọn fún wọn láì ṣiṣẹ́, síbẹ̀ àìjáde nínú ilé ti mú kí ọ̀pọ̀ di aláìsàn lára wọn tí àwọn kan sì ti kú. Àwọn òṣìṣẹ́ ọ̀hún sọ síwájú sí wípé ọ̀kẹ́ àìmọye àwọn tí wọ́n ti fi ọdún 35 ìsìnjọba tó yẹ kí wọ́n lọ sílé wọn ti lò tẹ̀yẹ ni kò sí àǹfààní fún tí wọ́n fẹ̀yìntì láìsí ìwúrí kankan fún wọn. Lára àwọn ará ìlú tí wàhálà ìwòṣẹ́ níran náà ṣàkóbá fún ni ọ̀gbẹ́ni Táíwò Àdìó, ẹni tó sọ wípé òun pàdánù àǹfààní ìyẹn láti lọ sí òkè òkun lọ́dún tó kọjá nígbà tí òun kò ráyè gba ìwé ìdánimọ̀ ìjọba ìbílẹ̀ tí òun nílò láti fi gba àwọn ìwé ẹ̀rí òun. Bẹ́ẹ̀ ló bẹnu àtẹ́lu bí ẹgbẹ́ APC àti PDP pẹ̀lú ìjọba àpapọ̀ ṣe sọ ọ̀rọ̀ náà di ronto láti oṣù kejì ọdún tó kọjá dípò kí gbogbo wọn gba ilé ẹjọ́ lọ fún ìtumọ̀ ìdájọ́ tí wọ́n ń jà sí. Tẹ́ ò bá gbàgbé, ọ̀rọ̀ ìdìbò ìjọba ìbílẹ̀ tí ẹgbẹ́ PDP ṣe lóṣù kejì ọdún 2025 ló dá wàhálà sílẹ̀ bí ẹgbẹ́ APC ṣe sọ wípé ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ti dá àwọn alága àwọn padà lẹ́yìn tí gómìnà Adémọ́lá Adélékè tú wọn ká lọ́dún 2022. Náà ni ẹgbẹ́ PDP sọ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí ìjọba àpapọ̀ fi gbẹ́sẹ̀ lé owó tó yẹ kó wá sáwọn ìjọba ìbílẹ̀ lọ́sùn níwọ̀n ìgbà tí kò sí àwọn alákòóso kankan níbẹ̀. Ṣùgbọ́n ṣàdédé ni ẹgbẹ́ PDP kégbàjarè lóṣù kọkànlá ọdún 2025 pé àwọn alága APC ti ń gba owó náà sínú àkáǹtì UBA tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí. Àmọ́ ṣá o, alága igun kan nínú ẹgbẹ́ NOGE Ọ̀ṣun, Comrade Adékúnlé Adédayọ̀, gbóríyìn fún ìpinnu àwọn òṣìṣẹ́ káńsù láti padà sẹ́nu iṣẹ́ wọn. Ó ní ó fẹ́ẹ̀ tó èèyàn 20 tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn látàrí àìríbi kankan lọ láàrin oṣù mọ́kànlá tí wọ́n fi ń wòṣẹ́ níran ọ̀hún. Adédayọ̀ fẹ̀sùn kan Ògúngbàngbè pé ó sọ ara rẹ̀ di olóṣèlú dípò òṣìṣẹ́ ìjọba tó jẹ́ nípa ṣíṣe àṣehàn pẹ̀lú ìjọba tó wà lóde yìí. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ wípé Ògúngbàngbè tún lè fẹ́ yàn lé àwọn òṣìṣẹ́ lọ́wọ́ nípa alága ẹgbẹ́ òṣèlú tí wọn yóò bá ṣiṣẹ́ ní kanṣu. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.